mo sọ bẹ́ẹ̀ náà àìsàn pé à ń sọ wípé ikú tó pa Mohbad kì í ṣe ikú Ọlọ́run. Fọ́tò tẹ́ ń wò yìí nínú fídíò kan láti screenshot ẹ̀ jáde. Ẹni tó jẹ́ release fídíò yẹn nǹkan tó jẹ́ kó release nǹkan tó fà tó fi release ẹni wípé bàbá Mohbad ní wọ́n fá orí Mohbad kí wọ́n tó sin. Ẹni yẹn wá release fídíò yìí nígbà tó wà ní inú ambulance délé yìí tí Mohbad wà nínú ambulance délé yìí. Òun release fídíò yẹn pé kó lè fi kanta ọ̀rọ̀ tí bàbá Mohbad sọ pé wọ́n ní wọ́n fa orí Mohbad kẹ́ tó gbé sínú pósí. Nígbà tó wọ́n á máa release fídíò àwọn wá rí pé nípàkọ́ Mohbad wọ́n ti fa irun bẹ̀ nípàkọ́ yẹn wọ́n ní àpá wà ní orí yẹn ó túmọ̀ sí pé yálà wọ́n la nǹkan mọ́ lórí ni tàbí ó fi rí gbá nǹkan ló fa ikú ẹ̀. Oníjẹ́ ká screenshot ẹ̀ jáde oníjẹ́ ká screenshot ẹ̀ jáde. Dó ọ̀rọ̀ tó wà nílẹ̀ wípé wọ́n fọ́ orí ẹ̀kan tó gbé sínú pósí àti mọ̀ yẹn àwọn tí wọ́n gbé jáde lẹ́yìn ìgbà tí wọ́n lọ wú tí wọ́n gbé jáde lójú wọn ló lè sọ yẹn fún wa pé ṣé nígbà tí wọ́n bá nínú pósí lóòótọ́ ṣé fífa lórí ẹ̀ wà. Ṣùgbọ́n eléyìí tá screenshot jáde nínú fídíò yìí nígbà tó wà nínú ọkọ̀ ìgbókùsí ni ẹni yẹn rìkọ́dù fídíò ẹ̀ òun wá fi fídíò ẹ̀ síta pé ká lè sọ pé wọn ò fa orí ẹ̀ o ṣùgbọ́n nǹkan tí bàbá sọ pé nígbà tí wọ́n máa gbé sínú pósí ni wọ́n fa orí nǹkan tí bàbá sọ nìyẹn àwọn tó lọ padà gbé nígbà tí wọ́n wú jáde ló lè sọ fún wa yẹn. Ṣùgbọ́n fídíò tẹ́ni wá release wá padà tú àṣírí míì ẹni gan òronú lọ bẹ̀ ó kẹ́ release fídíò ti ẹni àwọn wá ṣàkíyèsí pé ìpàkọ́ ẹ̀ wọ́n ti fa irun ìpàkọ́ ẹ̀ ibẹ̀ dé lé àpá wà níbẹ̀ àpá yẹn ló fi ṣiṣẹ́ tí wọ́n pè nọ́ọ̀sì fún. Dó lábẹ́ comment section àwọn kan sọ wípé nǹkan táwọn gbẹ́ nìkan sọ pé òun ní èèyàn sí inú lẹ́yìn ìjọ tọrọ ẹ̀ ṣẹlẹ̀ pé nǹkan tẹ́ni yẹn sọ ni wípé nígbà tó wọn àti ìyàwó ẹ̀ ń fa fàkínfà ó yọ ó ṣubú wá forí gbá nǹkan ẹ̀ fi gbé gbá kí ní staircase èmi ò mọ̀ èmi ò sí ń bẹ̀. Ṣùgbọ́n sẹ́wọ̀n báwọn èèyàn tún lè fẹ́ fìyẹn dájú ẹjọ́ wípé ó ṣe mistake ṣubú ni. Ṣùgbọ́n ká ní ó ṣubú ni níbi nọ́ọ̀mù èèyàn méjì lè máa jà lóòótọ́ kẹ́yìn kan kó sì ṣubú ó máa ń ṣẹlẹ̀ nígbà mi gbogbo wọn kó jẹ́ pé ẹnì kejì kọ́ ló tì kẹ́nì kejì kó máa ṣọ̀n ló tì ó máa ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n kí ló dé tí àdúrà àbúrò ẹ̀ tó wà ń bẹ̀ tọ́lọ̀ yẹn ṣojú ẹ̀ tó sì sọ fún wa. ọlọ́mọ yẹn ká ní ẹbí burúkú o sórí ìwọ tó ń wò mí yẹn tó rò pé ọmọ ìyá yẹn mo ṣe mọ̀ wípé kò sọmọ ìyá ń bì kan ni ìwọ tó ní ẹbí yẹn sọ pé dàrúsà fámìlì ẹni fámìlì Mohbad ni bí ọmọ bàbá ọmọ ẹ̀gbọ́n bàbá ẹni bí ọmọ ẹ̀gbọ́n yẹ ẹdẹ ni bí ọmọ fámìlì ẹni ó wà nílé yẹn o di sí wọn sọ fún wa nǹkan tó ṣe Mohbad gbogbo wọn sọ pé àwọn ọmọ àwọn ń gbọ́ ariwo òun àti ìyàwó ẹ̀ lókè pàtàwọn sáà máa débẹ̀ àwọn rí pé kò mọ bó ṣe ń ṣe mọ́ àwọn ọmọ nǹkan tó ṣẹlẹ̀ sí kí ló ṣẹlẹ̀ àpá tó wà lórí ẹ̀yẹ ṣòfò débẹ̀ ni ta ló fa orí ẹ̀ lójú àpá yẹn ṣe àdúrà máa sọ pé nínú ilé yẹn wọ́n gbé olójúmọ̀ tó ń fa ni ọlọ́mọ máa jẹ́ ká máa ní àbúrò búkú àbúrò ẹni ọmọ ìyá ọmọ bàbá ẹ o tó dẹ̀ sọ wọn dé ní ó kẹ́kẹ́ ní fídíò yẹn ò wá reveal yẹn nǹkan báyìí nǹkan tó tún wá jẹ́ kí àwọn èèyàn tó padà tó ń dìde lórí ọ̀rọ̀ ẹnìyẹn ṣé tí wàá rí ẹ̀yin tẹ̀ ń bú wa tẹ̀ ń ṣépè fún wa tẹ́lẹ̀ mi àwọn sọ pé ṣé omi pé mi ò níṣẹ́ jẹ́ kí mi máa sọ̀rọ̀ nípa Mohbad a sọ fún yín pé tí ajó bá rí ajó ò kì í gbó tí ajó bá rí ajá ò kì í gbó ṣẹ́kiri báyìí tó bá jẹ́ wájú pé ṣe ló yọ̀ ṣubú lóòótọ́ kí ló dé tí wọ́n ṣe sọ fún wa láti bẹ̀rẹ̀ pé lóòótọ́ o òun àti ìyàwó ẹ̀ ń já o bí tí wọ́n ti ń jà bí Mohbad ṣe ó ṣèṣì yọ̀ ṣubú o ṣé mo pé ọ̀rọ̀ àti lójútu kẹ́ẹ̀dẹ̀ dúró lórí pọ́ìntì ní lóòótọ́ pé ó yọ̀ ṣubú ni àwọn àti lójútu dù pé ẹ wá ń sọ pé ẹ mọ nǹkan tó ṣe àwọn amẹ́ni tó record fídíò yẹn gẹ́nu wọn wọ́n dẹ̀ jẹ́ àbúrò ẹ̀ tó ní àwọn kan ní kó má sọ̀rọ̀ pé àwọn record fídíò ẹ̀ tí ò fẹ́ kí fídíò ẹ̀ gba ọwọ́ ń jáde ó lè jẹ́ dàrúsà torí àwọn tí wọ́n ní wọ́n ń dún kòkò mọ́ pé wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ bí àtúrí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ní òsè release fídíò yẹn láti orí péjì tiẹ̀ gangan èmi ò mẹ́ni tó release fídíò yẹn nù wọn sẹ́ni nǹkan tá à ń sọ mà sẹ́ni nǹkan tá à ń sọ sà èyí tẹ́ ní sáà lọ́rọ̀ mi sọ yàtọ̀ sọ̀rọ̀ Mohbad ni sẹ́kiri nǹkan tá à ń sọ pé tájú bàárẹ̀ ayé òkè gbó ta ló fa orí ẹ̀ nípa àkọ́ yẹn
kí ló àpàtó àbẹ́ ẹ̀ bá ló ti jẹ́ ṣe bí ọwọ́ ni Wùmí rí síta tẹ́lẹ̀ pé ẹ̀gbọ́n kan tó ṣẹlẹ̀ ni ẹ̀yin tẹ̀lé wa tẹ́bà tẹ̀lé kéèsì látilẹ̀ nígbà tí wọ́n kí wọ́n Mohbad sálẹ̀ ìtọ́kọ́ invite Wùmí pé kí ló pa Mohbad ó ní prime boy ni báwọn prime boy sì jẹ́ ó ní pé prime boy àti Mohbad jà ní àgbà tí wọ́n ń bọ̀ nínú pátí pé so Mohbad wá fi ọwọ́ gbá kíní glass mọ́tò glass yẹn ló jẹ́ kí ọwọ́ ẹ̀ wá release fídíò ọwọ́ yẹn ó lè ṣẹ̀ jáde nígbà yẹn àti ọ̀bí ọwọ́ Mohbad kan àṣà nǹkan ọwọ́ kan sáà wà àmọ̀ bí ọwọ́ Mohbad bí a kì í sọ ọwọ́ Mohbad o torí àròjù ẹni yẹn àròjù ẹni tó náwó ọwọ́ kan láàrí ọlọ́wọ́ Mohbad ni so àwọn dẹ̀ invite prime boy níwọ̀n àti pé lóòótọ́ àwọn ní gbóná aṣọ bóyá aṣọ táwọn dẹ̀ ní pé gbàtọ́ àti Wùmí ń jà nínú mọ́tò ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ gbákanwò kan mo bá ìdẹ́ni kó ń jáde ó ń dẹ̀ jáde ń tó pé kò dẹ̀ fọ kò glass kan kò ṣe léṣe wọ́n bí lọ́wọ́ àwọn tó wà ní mọ́tò pẹ̀lú wọn ní Wùmí àti Mohbad ló ń jà nítorí ọmọ pé Mohbad sọ pé nǹkan ló ń lọ ọmọ Mohbad ló máa sọmọ síta kí Darisa tó gbọ́mọ yẹn nínú mọ́tò ìjà yẹn wọ́n ní wọ́n jà délé tí wọ́n kọ̀ntínù tó gbẹ̀mí Mohbad mo yẹ èyàn tí Wùmí sọ pé tó sọ pé àwọn tó pa Mohbad nígbà tó dárúkọ prime boy bọ́ ló dárúkọ Naira Marley ló ní àwọn Naira Marley àti Sam Larry àwọn ló pọ̀ kan ṣùgbọ́n kan ti sọ tẹ́lẹ̀ pé tó ń bá ti kú àwọn ló pa ó dárúkọ àwọn yẹn nígbà tó tún fò lórí yẹn ló tún dárúkọ bàbá ọkọ ẹ̀ ó ní bàbá ọkọ ló pọ̀ kan pé torí bẹ́ẹ̀ ló ṣe tètè sí mo yẹ oríṣiríṣi àwòyẹ tó ti lé lórí ṣùgbọ́n ṣé prime boy ò tẹ̀lé wọn délé yẹn lọ́jọ́ tí Mohbad kú kò tẹ̀lé wọn délé yẹn ilé tiẹ̀ ló gbà lọ ṣé prime boy yẹn ló wá fà ìpàkọ́ Mohbad ṣé òun ló fi àpá sórí Mohbad ṣé Sam Larry ló wá fà ìpàkọ́ Mohbad ṣé òun ló fi àpá sórí Mohbad ṣé bàbá Mohbad ló wá fà ìpàkọ́ Mohbad ṣé òun ló fi àpá sórí Mohbad tí ìkàbá rojọ́ ìkàkùn ọkọ ló máa dà ara kan táwọn fi sọ láti jọ ẹni pa àwọn ọlọ́pàá tó wà ní chájì kéèsì yẹn ti gbà bọ̀dẹ̀ torí mo believe pé nígbà tí wọ́n lọ padà wú òkú bọ̀bọ̀ yẹn wú òkú mi ọmọ àlápá yẹn bẹ̀ pé wọ́n fi bèrè lọ́wọ́ Wùmí pé báwo làpá yìí sí débẹ̀ kí ló tún bèrè lọ́wọ́ Àdúrà pé báwo làpá yìí sí débẹ̀ kí ló tún bèrè lọ́wọ́ Darisa pé báwo làpá yìí sí débẹ̀. sẹ́kìrì nǹkan tí àwa ń sọ òun ló fà á gẹ́tí bọ̀dá Yomi Fabiyi wá sọ pé òun náà ní interest lórí kéèsì àwọn èèyàn tí wọ́n ń dìde báyìí àwọn èèyàn tí wọ́n ń sikini àwọn èèyàn tí wọ́n ń dìde báyìí òun wá fà tí àwọn tó ń pè àwọn ní anti-justice mo sọ yẹn ní last video mi wọ́n wá kúrò àwọn ìjọpọ̀ wọ́n wá recruit ara wọn gan tẹ́lẹ̀ wọn kí wá sórí social media àwọn wá sórí social media wọ́n ń ṣépè fún gbogbo àwa pé ẹ̀wà tá à ń pè fún ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ Mohbad wọ́n á ṣépè fún wa ṣùgbọ́n wọ́n rí pé iná yẹn ti ń ìtì àwọn dáadáa pé ibi tá à ń lọ yìí àṣírí àwọn máa tú so ìwọ tó bá mú ọbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tó ń bú wa tó ń ṣépè ìwọ ni kò farabalẹ̀ o lábọ̀rọ̀ Ọlọ́run bá nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad kò ní ṣẹlẹ̀ sí ọmọ ẹ ò ní sọmọ nu o ò ní di àgàn alẹ́ o ò ní di àgàn alẹ́ o ò ní lógun bànújẹ́ lórí ọmọ o ṣó jọ ìwọ tó bá mọ bọ́rọ̀ sí ń lọ má kàn dédé máa bú àwa tá à ń pè fún justice má dẹ̀ dédé máa ṣépè fún àwa tá à ń pè fún justice tájà ò bá rí ajá ò kì í pò ọ̀pọ̀lọpọ̀ nǹkan là wá rí tẹ́yìn ò rí o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à mọ̀ tá à wò mọ́ o Brekete family ẹ sáà mọ̀ pé kìí ṣe is also a lawyer kí ló wọn tó máa sọ pé we want justice ẹ rò pé ṣé tábà sọ pé àwọn oníṣẹ́ ṣé Brekete family oníṣẹ́ Brekete oníṣẹ́ bó àwọn lawyers tó wà ní Brekete yìí wọn oníṣẹ́ ní àbí ẹ mọ nǹkan kan Adébádé ní orúkọ mi ẹ bá mi share fídíò yìí ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi ẹ tún follow back up page mi Àjọmàdé ire ó dàbọ̀.